ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 08035124441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. ohun tó ń ṣẹlẹ̀ lórí Facebook tẹ́ sọ kiri o ohun tó ń ṣẹlẹ̀ lórí Facebook ó bá sùn tẹ́ lọ mú mẹ́nu báyìí ṣó Taye Currency láàrin èmi o pẹ̀lú Paso Musiba láàrin èmi pẹ̀lú Paso Jíbọ́lá Paso Wonder. ẹlòmíì tó bá ti rí opportunity lórí Facebook àwọn ajanu kiri ẹni tó bá bí ní 1990 tó pé 36 or 34 years wọ́n kó lè sọ sí ìgbà tèmi àti Paso ti wà 1993 so 94 ẹni tó bá bí ní 1990 ó ń bẹ lọ́mọ ọdún mẹ́ta nígbà yẹn bá ẹ̀ sùn ó. ibo làyè wá gbà yẹn. ìwọ tó ti ilé sọ̀rọ̀ pé o fẹ́ jẹun tó fẹ́ máa dá sí ohun tó ti ń ṣẹlẹ̀ láti bá 35 years àbọ̀ bí ẹni 85 ó ń bẹ lọ́mọ ọdún mẹ́sàn-án nígbà yẹn. ẹlòmíì tó bá rọ́pọ̀ opportunity orí Facebook a máa san tó wò ó débi sí èmi pẹ̀lú Pasuma máa ń ya mọ́ra wa dáadáa. èmi mọ Paso mọ̀ mi jù wá wọn ò jiyàn ọ̀gá mi ní Paso ẹ má lọ dájà sílẹ̀ láàrin wa ohun tí mo sọ wọn ò kó jẹ ọmọ kú bá ń sìn yan mo ṣe dídẹ ẹ wá là ń bú Paso ẹ lọ sọ́ra yín mo mọ ohun tí mo sọ 50 years Taye ibà ẹ̀sùn kò kéré o ẹ lọ sọ́ra yín torí Ọlọ́run o àkọ́kọ́ nìyẹn bá ń sùn kí ló dé tẹ́ wọ́n lọ opportunity ìmàdásí wọn ò lórin tó pọ́n Paso lé tó mi o àbí mo parọ́ Ọlọ́run ṣeré ibẹ̀. ẹ̀yin Ìbàdàn ṣé mo parọ́ sọ̀sí bọ́díjà. ibo lẹ́yìn wà láyé yẹpẹrẹ kéku así ibo lẹ́yìn wà láyé ọ̀gá mi ibo lẹ́yìn wà nígbà yẹn máa sùn. tá a bá sọ̀rọ̀ kan ẹ̀yin ọmọ kéékèèké ẹ ti máa jánu lórí Facebook ẹ ń ṣí èrè ní. ọ̀rọ̀ tí mo sọ bàbá ní èsì mú wọn kò jẹ́ èmi mọ Paso mọ̀ mi dáadáa ẹ lọ sọ àyìn òye èsì mú o ẹ má lọ dájà sílẹ̀ láàrin wa torí tí ọ̀tá ẹni tó bá dọ̀rẹ́ ni ó ṣeé ṣe ká mórí bọ́ ẹni sì tí ọ̀tá ẹni tó bá dọ̀rẹ́ ni ó ṣeé ṣe ká mórí bọ́ ṣùgbọ́n tí pàdé ẹni àbí ọ̀rẹ́ ni tó bá dọ̀tá ẹni àti mórí bọ́ ńkọ́ ẹ̀yin èèyàn ẹ gbà mí kalẹ̀ o báyìí sùn mo mọ̀ ń pa ẹ̀ ọ́ ẹ lọ sọ́ra yín wọ́n mọ̀ ń pa ẹ̀ ọ́ wọ́n kì í ṣàmọ́dé eléré ọmọ òkú bá ń sìn mo ti dàgbà ọjọ́ o ṣé rọ ni tọ́lọ́lẹ̀ gbé kámẹ́rà sí wọn ṣé rọ ni ṣé mo wà ní ọmọdé eléré ni. bàtà sójà. ok
ẹ máa mú lọ sílé ẹ máa lọ sílé sálọjà ẹ lọ sọ sí story ẹ̀yin ọkùnrin ẹ sọ níbẹ̀ ẹ̀yin alábòsí ẹ sọ sí story kẹ́ni máma ní ẹ sọ lọ́jà alábòsí ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ abẹ́ sí èrè mi. ẹ jọ̀wọ́ olórin bíi Currency ní Ìbàdàn yìí kò tí ì sí. àkọ́kọ́ olórin kò sí irú ẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹ̀ kú ṣẹ́rá ni ẹ̀ kú. ṣẹ́rá ni wàlúùjọ yẹn bó ṣe dùn délẹ̀. ẹ ti ń fẹnu tí wọ́n ṣubú gbẹjọ́ dín tó sà o gbẹjọ́ kàmọ́nù ẹni nẹ́bí tí wọ́n ṣubú túlẹ̀ dín tó sà ẹni nẹ́bí tí wọ́n ṣubú mi ò ní dá àwọn tó ti kú yẹn ni mo ń dárúkọ gbẹjọ́ kàmọ́nù ìjíṣẹ́gbẹ́lẹ̀ dábìgì ẹfẹnu tí wọ́n ṣubú akútẹ́ alájà mo ṣe ní kọ́lọ́ bá ń gbà wọn làwa ní alájà ìyá bàtà àti onígbòlù orí tó ká kí lélẹ́yìí iná bá sọ̀rọ̀ mo ti mọ orí èèyàn jẹ́jẹ́. orí tó ká sí ní àlè ọ̀tọ̀ ni orí tó ká kékeré orí tó ká àgbàre orí tó ká junior ó ti wá di senior bàbá lélẹ́yìí kò ṣe senior bàbá gbogbo wọn.